sàmọ́dún o alẹ́ mi ò ní tètè gbà o ọlọ́ọ̀lẹ́ka ilé kọdúnkọdún o lónìí ọmọ ọlọ́dún abẹ́rẹ́ ọ̀rọ̀ tìbí tí mo bá ròde àpọ́nlé àwọn náà ò ní tètè kú o àní àójọ sàmọ́dún o irun pẹ́ lórí òde wo bẹ́ẹ̀ gbó pẹ́ lẹ́sẹ̀ àdì ìjàkùtẹ̀ àṣeyí sàmọ́dún koríjọ sẹ́mi nǹkan ọ̀pẹ́ láyé àyíndí o àyíndí ọlá lọ́ọ̀ní gbéra lẹ̀ ọmọ ṣayẹkẹ ọlọ́dún ní mọ́dún rẹ̀ ní ọdún oyin mọ́dún tẹ̀ nínú afáròyìn èjò lámọ́dún tẹ̀ lápá ẹlẹ́kùkù ní mọ́dún tẹ̀ lálàrere àmọ́dún akọ́bẹ́ làsì mọ́ tapo àṣeyí sàmọ́dún koríjọ sẹ́mi nǹkan ọ̀pẹ́ láyé àyíndé ọmọ wo lódò ọba ọmọ tẹnigbọlá o ọmọ tẹnigbọlá ọmọ tẹnigbọ ọrẹ ìwọ tí onílẹ̀kùn o ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ ní bàbá yín fi ń délé wọn ọmọ ọba tẹlúmọre tẹlúmẹsẹ ọmọ tẹlúmọre ọmọ dídẹrán ọjà mọ bí ọba àwọgbà lọ ọmọ ojú oró ni ọ ẹjẹsẹ yóò tó mi ìrọ̀ ọkàrọ̀ ọjọ́ mi ọba ó tó òòrò ìgbà tó jòrò jẹ́sẹ̀ yóò tó mi tí ìrọ̀ ọkàrẹ́ o kọjọ́ mi ọba ó tó òòrò àní kíla ó mú bọ́bà kíla ó mú bọ̀sùn kíla ó mú ajagun tẹrẹ nínú ilé àwọn bàbá rẹ̀ ọmọ wo lódò ọba ọmọ àtẹnigbọlá ọmọ àtẹnigbọrẹ àyíndé o àjọ sàmọ́dún o àní àjọ sàmọ́dún o alẹ́ mi ò ní tètè gbà o ọlọ́ọ̀lẹ́ka ilé kọdúnkọdún o lónìí ọmọ ọlọ́dún abẹ́rẹ́ ọ̀rọ̀ tìbí tí mo bá ròde àpọ́nlé àwọn náà ò ní tètè kú o àní àójọ sàmọ́dún o irun pẹ́ lórí òde wo bẹ́ẹ̀ gbó pẹ́ lẹ́sẹ̀ àdì ìjàkùtẹ̀ àṣeyí sàmọ́dún koríjọ sẹ́mi nǹkan ọ̀pẹ́ láyé àyíndí o àyíndí ọlá lọ́ọ̀ní gbéra lẹ̀ ọmọ ṣayẹkẹ ọlọ́dún ní mọ́dún rẹ̀ ní ọdún oyin mọ́dún tẹ̀ nínú afáròyìn èjò lámọ́dún tẹ̀ lápá ẹlẹ́kùkù ní mọ́dún tẹ̀ lálàrere àmọ́dún akọ́bẹ́ làsì mọ́ tapo àṣeyí sàmọ́dún koríjọ sẹ́mi nǹkan ọ̀pẹ́ láyé àyíndé ọmọ wo lódò ọba ọmọ tẹnigbọlá o ọmọ tẹnigbọlá ọmọ tẹnigbọ ọrẹ ìwọ tí onílẹ̀kùn o ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ ní bàbá yín fi ń délé wọn ọmọ ọba tẹlúmọre tẹlúmẹsẹ ọmọ tẹlúmọre ọmọ dídẹrán ọjà mọ bí ọba àwọgbà lọ ọmọ ojú oró ni ọ ẹjẹsẹ yóò tó mi ìrọ̀ ọkàrọ̀ ọjọ́ mi ọba ó tó òòrò ìgbà tó jòrò jẹ́sẹ̀ yóò tó mi tí ìrọ̀ ọkàrẹ́ o kọjọ́ mi ọba ó tó òòrò àní kíla ó mú bọ́bà kíla ó mú bọ̀sùn kíla ó mú ajagun tẹrẹ nínú ilé àwọn bàbá rẹ̀ ọmọ wo lódò ọba ọmọ àtẹnigbọlá ọmọ àtẹnigbọrẹ àyíndé o. àṣeyẹ lalákọ̀ máa ń ṣe fún ilé ẹ bá ṣàṣe lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifábùkọ́lá Ifá mi gbẹ̀yìn bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi ká lọ o sádọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn
fi ojú kó jàǹkárí wọ̀ ìdènà ní. ẹnìkan kò lágbára o àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là ẹ̀ ṣe o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. ẹ̀yin náà kàn sí wọn. gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. ẹ tún lè tẹ Ifá lọ́dọ̀ wọn. ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. bọ́sítọ̀p tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là lẹ́ ń lọ. wọ́n wà ní ìlú péjú 1 sábò Ọ̀yọ́ Aláàfin. tẹlifon 08038348630 tàbí 0705288104. ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ ọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.